máa bọ̀ báyìí kí wọ́n fún wa ní àdúrà ìpè. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. Ọlọ́run a fi ìjókòó wa bí ilé ní àfilé ẹ lọ́wọ́ àti bẹ̀rẹ̀ àtàárín àti parí má jẹ́ kí àṣetánì wọnú agbo yìí. Àmín ya Allah. Bẹ́ẹ̀ tí ń mú ìlú dùn lọ́tún lọ́sì ọlọ́mọdé òbúrú fún yín. Àmín ya Allah. Jẹ́ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé. Àmín. Àlùbáríkà nígbà Muhammad. Tí gbogbo àwọn àlàyé táwọn àláyè kábíyèsí wà olóyìn náà wọ́n wọn ti àwẹ́ nìkan wá tì. Ohun tó gbélé mi lọ ni pé mo fẹ́ nìkan kí wọ́n sọ fún mi ní lọ́lọ́wọ́ yìí pé ní ọdún tó kọjá èèyàn méjì lógún stéèjì yìí tí wọ́n ṣe àdúrà lọ́jọ́ náà wípé ọdún tó ń bọ̀ àtúbọ̀lá àti àlàáfíà mo fẹ́ kí ẹnìkan kó aṣọ fún mi. Chief Imam àti aṣáájú. ní àtẹ́wọ́ ẹ fún ní àtẹ́wọ́ ní Alhaji wa Ibrahim Ọ̀ṣọ́jà òkú ògbẹ́ adúpẹ́ lọ́wọ́ yìí bí ẹ ṣe ṣe ó dàbí ẹlẹ́kẹ̀ẹ́ la ṣe yìí ní báyìí àníká dìde kọ́ kí gbogbo èèyàn kó kí yín ṣùgbọ́n kábíyèsí ní ká kí yín wípé àṣetọ́dún yìí wípé àṣetọ́gbọ́nà oníbàjẹ́ o adúpẹ́ lọ́wọ́ kábíyèsí onígbògbó àti òkú ọgbẹ́ àti gbogbo àwọn ọ̀tọ̀kùnlú oníbàjẹ́ fẹ́ẹ́ ní kọ̀ọ̀kan wa ní wàá dùn ara wa yá o. Sọ́lú àwọn ọ̀nàbí rí kẹ́lú. Bọ́bá ní tẹ̀síwájú. kábíyèsí oní ìlú gbogbo kí adé kó pẹ́ lórí kí bàdà kó pẹ́ lẹ́sẹ̀. A kí ọkùnrin, a kí obìnrin, àwọn tí a fìwé pè àti àwọn tí wọ́n fẹ́ wa tí wọ́n wá. A kí wọ́n ọkùnrin àti obìnrin kí Ọlọ́run kó bá aṣọ ilé láyà àtàlàfíà. Gbọ́dọ̀ ní ìtìlú gbogbo wọn kí gbogbo wa lápapọ̀. Agbálérò kí ìfẹ́ kó lè máa jọba kí ìlú wa kó lè máa tẹ̀síwájú la ṣe gbé ètò yìí kalẹ̀. Kì í ṣe yíké bóyá ẹnìkan lóru bí kì í ṣe kí gbogbo ìlú lápapọ̀ ní agbára Ọlọ́run ìlú gbogbo kò ní bàjẹ́ o. Wakana Allahu shakiran alima. Ọpẹ́ lára àfinidá. Yàtọ̀ sí pé mo jẹ́ lọ́pẹ́ ọpẹ́ lára àfinidá. Fẹ́rẹ̀ bàǹtàbàǹtà tàláwùrà bí ṣe láyé rà ọpẹ́ lára àfinidá. Kábíyèsí kí ló fa sábàbí ọpẹ́? Oníkògbó kí ló fa sábàbí ọpẹ́? Ọ̀pọ̀ èèyàn lájọ gbé ilẹ̀ ìṣọdún tó kọjá tó jẹ́ lọ́dún èyí wọn ti kú àwọn orí wọn mọ́ ọpẹ́ láàfínidá wọ́n lọ ọpẹ́ láàfínidá fẹ́rẹ̀ bàǹtà tàláwùrà bí ṣe láyé ọpẹ́ láàfínidá. Mani amúdálìláyì ṣùkúrà. Èèyàn lájọ ṣọdún tó kọjá tí wọ́n ti ré kọjá ṣáájú lẹ́rù. Mo lágbà èèyàn lájọ ṣọdún tó kọjá tí wọ́n ti ré kọjá ṣáájú lẹ́rù. Ṣé bá pẹ̀lú àdá òfin àlèlá bàbá yìí mọ̀ mọ̀ kó ẹ̀sìn bẹ́ẹ̀ bí wọ́n àbọ̀dálẹ̀ ìṣùkọ́. Olórí ìfásọ nílẹ̀ yóò kú ìkógbó àlàáfíà. Àbọ̀dálẹ̀ Ọ̀ṣọ́jà oníkógbó tìlú ìkógbó. Bàbá máa fi hàn joyè jẹ́ ká ṣe wádìí ẹ̀ dáadáa. Orúkọ lọ́rọ̀ yìí o, Núrù Alánúrì, ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ló bá wa.
fúnlẹ̀ orí o láti ibi tó ti bí wa. ọlọ́run tí wọ́n fi mi ṣàpọ́nlé fẹ̀sìn mi láti ibi tó ti bí mi. tí wọ́n táwọn bí mi wọ́n ṣiṣẹ́ òru ó níbi tó bá dé. bàbá ìyá mi kọrin sákàrà ó níbi tó bá dé. ìmúlọ́lù lẹ́bí lẹ́nu ó níbi tó bá dé. èmi tó táwa gbèrè bọ́lá mi ìdààmú kọ́ mi lọ. Allah dábì lọ́la ọlọ́run kì í ṣe jẹ́ ọlọ́run jẹ́ lálẹ́. torí pé ó ti bá ti tún kọ́lẹ̀ fún ọ̀la kọ́lọ́ tó padà wá bá mi sílẹ̀kùn ọ̀la ọ̀la. ilẹ̀kùn ọ̀la ọ̀la ilẹ̀kùn ọ̀la tó ṣí ọlọ́ba padà tí mo fi mọ́. olórí alájú mú fún onígbàgbọ́ lórí ọ̀la ìṣòro. ìyàrá wa kò lọ́dẹ ọlọ́ba ọ̀la onígbàgbọ́ lórí ọlọ́run má sọ pé wọn ò rí mi. Dàkún má sọ pé wọn ò gbówó ẹnu mi. ọlọ́run gbọ́dọ̀ dákun má sọ pé wọn ò rí mi. Dàkún má sọ pé wọn ò gbówó ẹnu mi. Orí mi ó sì ń gbówó ẹnu mi tó mọ̀ bí ọlọ́run wá ṣe èpè fún mi. Àwọn bá sọ pé wọn ò rí mi ní ọ̀nà. Àwọn bá sọ pé wọn ò gbé ní ẹnu. Má sọ pé báyìí ní ẹ̀sìn wọn gbé ní ẹnu ní ọ̀nà bí ọlọ́run wá ṣe èpè fún mi. Ọlọ́run kò fẹ́ rú ẹ̀ mọ́. Mi ṣàgùn nǹkan mi mọ́ orúkọ ẹ̀ tí mo gbájúmọ́. Ṣọ́ba lójú ti ìlú fẹ́ jẹ́. Àbúbá tó ń ṣàpọ́nlé ẹni bá mọ orúkọ ẹ̀ tó bá dájúdájú. Ọlọ́run àbí àkà àbùkà. Gbogbo orúkọ tó ní àṣà àjàlá ọlọ́run. Kò síbi ìgbò kí n lò ó sí. Kò síbi ìgbò kí n lò ó sí. Èyí tí mo mọ̀ tí mo pè é. Ibi rẹ̀ ni mo fẹ́ kó lò ó sí o. Wọ́n sọ pé òkú sàlámù sàlámù àlá tùlúrí lẹ́yìnlá. Orúkọ ìkókò ìgbàlá ẹ̀rù ti wù. Létí àwọn ará yóò ìgbàlá ẹ̀yàlá àtọ̀dá. Ìkókò tóbi ju ohun tí wọ́n lò lérò lọ. Ìkókò tóbi ìgbàlá ẹ̀rù ti wù àbàṣọ bóyá ṣètì. Wọ́n rí ibi mímọ́ ìlú Èrúwà o. Ibi tó rí ibi mímọ́ tí mo tún gbé bá ìṣòro. Ibi tó rí ibi mímọ́ tí mo gbé bá ní ìtòsí. Kò yẹ ká kẹ̀yìn síbi tó rí ibi mímọ́ o. Alájí mo ti rú òtúlé. Sàlámù. Sàlámù. Alalimadina. Ọ̀dọ̀ ìwọ́mù mọ́ṣúwà. Sàlámù. Bí bá ti kí ìmọ̀ọ́mù mo ti dẹmi sórí. Àtọ̀dá ṣe ìbílẹ̀ ló ń bọ̀. Ó gbà fálẹ̀ yìí o, àwọn náà fi ìmọ̀ọ́mù jẹ. Adámọ̀ lọ́lọ́wọ́ bá fi kí o. Àwọn tó yẹ lórí ilẹ̀. Muhammadu ló fi kára ẹlẹ́sìn Mùsùlùmí. Jésù Kristi ló fi káwọn onígbàgbọ́. Ọ̀rúnmìlà ló fi káwọn ẹlẹ́sìn àbáláyé. Mọ́mú ìmọ̀ọ́mù mo fi kí gbogbo àwọn àfáà nílẹ̀ yìí o. Èmi kì í ṣàfà. Ṣùgbọ́n mọ́ kéwì ní mi. Ọmọ àwọn àfáà ní mi. Ẹ tì mí lẹ́yìn òdòdó ya.
ṣe. Àlàbí ọlọ́run jẹ́ Ibrahim. Bàbá tèmi aláàjì òun ti hùn apọ́nmọ́lá. Àpọ̀yè ló pọ̀ mí, mi ò ní jábọ́ ẹ̀yẹ bàbá mọ́ ikú. Lágbára ọlọ́run ọ̀ṣọ́jà wọ́n fi ẹ̀yìn ọ̀nà káàkiri àgbáláyé. Bàbá ti rí. Ìmáàmù jẹ́ sọ pé tọ́lẹ́sìn Jésù bá àwọn ẹni. Bàbá ìmáàmù ẹ máa wọlé bàrà. Ṣé olóòtú ṣe fi mọ́mù gbogbo Central Mosque? Bàbá ṣe olóòtú Musa ọ̀ṣọ́jà ànákùnlá. Bàbá kì í ṣe lànákùnlá ànákùnlá. Ẹ̀yin la bá lọ ọdún tó kọjá, wọ́n ti wá ọdún àkọ́kọ́, ọdún kejì, ọdún kẹta, èyí ni ọdún kẹrin, ojúde ọba gbogbo ìgbogbo, bàbá yìí mọ̀mú lámbá, alátìmúkà ìlànà ṣe, wọ́n sanwó bàbá yìí mọ̀mú ṣọ́jà ṣe, nítorí bàbá yìí mọ̀mú, akẹ́sọ̀ nítorí bàbá yìí mọ̀mú, wọ́n ní kí wí pé mo gbàgbọ́ lọ́wọ́ ọ̀kan, ànábì òjíṣẹ́ rẹ̀ ní aláwọ̀ aláwọ̀. Ìyàwó aṣọ́jà wọ́n sanwó bàbá ìmáàmù pé mo gbàgbọ́ lọ́hùn ọ̀gbọ́n. Ànábì ìròyìn ìṣẹ̀lẹ̀ ní aláwọ̀ aláàlá fún ọmọ sùúrù láyé. Akáṣọ lórí irọ́ mo gbàgbọ́ lọ́hùn ọ̀gbọ́n. Ànábì ìròyìn ìṣẹ̀lẹ̀ ní aláwọ̀ aláàlá fún ọmọ sùúrù láyé. Alájùrí fi ẹnu láyé aláàbá mi. Alájù ìṣòro wẹ́nu láyé alárabà mi. Wọ́n ní kí wọ́n wí pé mo gbàgbọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n. Ànábì lòdì iṣẹ́ rẹ̀. Bọ́lọ́wọ́ bá ṣe jẹ́ kọ́ ọ. Ànábì wọn kọ̀ jẹ́ òṣìṣẹ́. Mo gbàgbọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n. Jésù lòdì iṣẹ́ rẹ̀ ni. Adájọ́ mo gbàgbọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n. Ó ní làódì iṣẹ́ rẹ̀ ni. Ọdún lórí bá aṣọ ni mo ti lọ. Mo fi wọ́n kí gbogbo wings. Lábẹ́ aṣọ adìsọdún yìí àtúnṣe mi ìlú gbogbo wa bẹ̀rẹ̀ sí tòrò sí adùn alóyin gbogbo àwọn ọ̀nà tẹ̀lú yìí àwọn tó nílé ayé wá gbá wọn mọ́lẹ̀ gbogbo onílé àtàlejò tó wọ́n bá wa ṣayẹyẹ ọdún ẹlẹ́ẹ̀kẹrin ojúde ọba yìí ojú òní tì yìí ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o àdìṣe tọdún yìí àtúnṣe mi mo fà kókò yìí mo kí sífìmọ́ mòlú gbogbo àjọlájọ ṣe pẹ́ mo kí Alhaji Ibrahim Ogun Ọgbẹ́ pírẹsidẹ́ǹtì gbogbo bàbá níyì ìlú Ìkógó alájọṣepẹ́ ojú òní tì mo kí olórí Adébùsọ́lá mi Ọ̀ṣọ́jà a máa lọ rí a máa bọ̀ rí o mo kí gbogbo olóyè ìlú Ìkógó pátápátá látòkè délẹ̀ mo kí gbogbo ọ̀dọ́ ìlú Ìkógó àtọkùnrin àtobìnrin ọmọdé àtàgbà ojú òní tì wá o a máa lọ rí a máa bọ̀ rí mo dẹ̀ kí olórí wọn ọjọ́ ìdá Alhaji Mutiu Akájọ ògo yín a máa lọ sókè ojú òní tì ohun yìí ò ní kọjọ gbogbo bí tẹ bá ti ń kọrin báyìí ohun yẹn máa dùn létí ọmọ aráyé ẹ ti wá sí gbogbo àbámọ̀ pẹ́ wá òní jẹ́ kí gbogbo àwọn ọ̀tá nínú àwọn tẹ́jọ́ ń ṣeré ẹ borí wọn ẹ fi wọ́n tàtẹ̀ mọ́lẹ̀ o wá rí bí a ṣe bẹ́ẹ̀
àdìsọdún ìyàdúnṣe mi tọmọtọmọ gbogbo onílé àtàlejò pátápátá ẹ máa rí dájé ṣe o ojú òní ti yín àti gbogbo àwọn tó máa wá síbi ayẹyẹ ilé ni ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o ló àṣẹ Èdùmàrè àṣẹ bẹ́ẹ̀.